ẹ kú dédé àsìkò yìí àkójọpọ̀ ìròyìn ló ń dé sójú ìwòran yín àti sétìgbọ́ yín láti iléeṣẹ́ tẹlifíṣàn ABN 15.9 ní ìlú Houston, Texas. Ọlábísí Ọládìméjì lóníròyìn. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fi ara kóná ọ̀rọ̀ látọ̀dọ̀ àwọn ará ìlú. Àwọn ajagunfẹ̀yìntì ń bínú sí ìjọba àpapọ̀. Àwọn ajínigbé tún ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé. Ẹ fi Jonathan lọ́rùn sílẹ̀, wàhálà yìí pọ̀ jù. Àwọn ológun ti gba igbó Sambisa. Adébóyè sì ni olórí rìdíìmù o. Èkó ń bọ̀ wá dìlú òyìnbó. Àjọ ECOWAS ń bínú sí olórí ilẹ̀ Gambia. Sáà ìjọba tuntun ti bẹ̀rẹ̀ ní ilẹ̀ Ghana. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́lá Ajímọ̀bí ti ń fara kóná ọ̀rọ̀ látàrí títì tí wọ́n ti iléèwé Ládòkè Akíntọ́lá pa láti bí oṣù mẹ́jọ sẹ́yìn. Iléèwé yìí ni a gbọ́ pé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ń fa wàhálà ẹni tó yẹ kí ó láṣẹ lórí ẹ̀. Rògbòdìyàn yìí ló mú àwọn olùkọ́ àti àwọn òṣìṣẹ́ iléèwé náà dáṣẹ́ sílẹ̀ láti bí oṣù mẹ́jọ sẹ́yìn. Nínú ọ̀rọ̀ rẹ̀, gómìnà Ajímọ̀bí ní ṣé tuntun ni kí wọ́n ti iléèwé pa. Ọ̀rọ̀ yìí ló bí àwọn akẹ́kọ̀ọ́ nínú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ òdì ọ̀rọ̀ sí gómìnà náà. Nínú ọ̀rọ̀ àwọn ará ìlú, wọ́n ní ìwà ìbìkítà gbáà ní eléyìí tí gómìnà Ajímọ̀bí hù yìí, wípé ṣé kò yẹ kí gómìnà mọ rírì ẹ̀kọ́ ni, àbí wípé òbí wo ni yóò fi inú dídùn sí tí àwọn ọmọ rẹ̀ kò bá lọ sí ilé ìwé. Ọ̀rọ̀ yìí òun ni ó fà á tí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ará ìlú fi bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ àlùfàǹṣá tí wọ́n sì ń fi ẹ̀hónú wọn hàn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Abíọ́lá Ajímọ̀bí. Àwọn ajagunfẹ̀yìntì tí a mọ orúkọ àjọ wọn sí Retired Army, Navy and Air Forces Association RANAO ti fẹ̀hónú wọn hàn ìjọba àpapọ̀ Nàìjíríà nípa bí àwọn ajagunfẹ̀yìntì kò ṣe rí ìtọ́jú tó péye lẹ́yìn ìfẹ̀yìntì wọn. Wọ́n ní ìfowóṣòfò ni bí ìjọba àpapọ̀ ṣe ń ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ àwọn ológun tí wọ́n pàdánù ẹ̀mí wọn lẹ́nu iṣẹ́ àti lójú ogun. Agbẹnusọ fún àjọ náà, Captain Abdulmalik Yusuf, sọ wípé owó yìí ló yẹ kí ìjọba àpapọ̀ máa ná fún àwọn ajagunfẹ̀yìntì. Ó ní ọ̀pọ̀ ni ó ti pàdánù ẹ̀mí wọn lóòótọ́, ọ̀pọ̀ ni ó ti wà ní àpásáyé, ọ̀pọ̀ ni ó ti lọ pẹ̀lú ẹ̀yà ara lóríṣiríṣi tí wọn kò ní ẹ̀yà ara tó pé mọ́. Ọ̀pọ̀ nínú àwọn ajagunfẹ̀yìntì yìí ni wọn kò bá wọn kópa nínú ayẹyẹ náà tí a mọ̀ sí Remembrance Day, eléyìí tí ìjọba Nàìjíríà máa ń ṣe láti rántí àwọn tí wọ́n ti sùn lójú ìjà. Àwọn ajínigbé la gbọ́ wípé wọ́n ya wọ iléèwé Turkish International College ní Ìṣẹ̀rí ní ìpínlẹ̀ Ògùn. Owó tí àwọn ajínigbé yìí ń béèrè lé ní bílíọ̀nù kan náírà. Àwọn ajínigbé tí wọ́n lé ní 20 ni a gbọ́ pé wọ́n ya wọ inú iléèwé yìí ní aago 9 àbọ̀ alẹ́. Ọmọ iléèwé 3, òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Turkey pẹ̀lú àwọn 3 kan ni wọ́n jí gbé lọ. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ìbíkúnlé Amósùn ti ṣèlérí wípé iṣẹ́ ń lọ lábẹ́lẹ̀ pẹ̀lú àwọn agbófinró láti gba àwọn tí wọ́n jí gbé náà padà. Bákan náà, ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àwọn ọlọ́pàá Ibrahim Idris sọ wípé àwọn yóò rí wípé ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá bá àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá náà. Ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ Niger Delta ni wọ́n rọ́ jáde láti kìlọ̀ fún ìjọba àpapọ̀ kí wọ́n fi ààrẹ àná Goodluck Jonathan lọ́rùn sílẹ̀. Wọ́n ní bí ìjọba àpapọ̀ ṣe ń dún mọ̀húrúmọ̀húrú mọ́ ààrẹ àná ti pọ̀ jù. Wọ́n fẹ̀sùn kan ìjọba àpapọ̀ kó dáwọ́ bí wọ́n ṣe ń fi àwọn agbófinró halẹ̀ mọ́ àwọn ẹbí àti ọ̀rẹ́ ààrẹ àná Goodluck Jonathan. Akitiyan ti ń lọ lórí bí wọn yóò ṣe sọ igbó Sambisa di ibi tí àwọn ológun yóò ti máa ṣe ìgbáradì. Ẹni tí ó sọ eléyìí di mímọ̀ ni ọ̀gá àgbà fún àwọn ológun Lieutenant General Tukur Buratai. Igbó Sambisa ni ó jẹ́ ibùgbé àwọn Boko Haram tẹ́lẹ̀ kí àwọn ológun tó lé wọn kúrò níbẹ̀ tèfètèfè. Ní báyìí, àwọn ológun yóò máa lo igbó Sambisa náà fún ìgbáradì wọn. Àwọn alákòóso ìjọ Rìdíìmù ti sọ wípé G.O. Enoch Adébóyè sì ni olórí ìjọ náà lágbàáyé,
ṣùgbọ́n Joshua Ọbáyẹmí yóò máa darí ẹ̀sìn ní ìlú Nàìjíríà nílùú Èkó. Nínú ọ̀rọ̀ tirẹ̀, Pastor Enoch Adébóyè sọ wípé ó ṣe pàtàkì kí gbogbo ènìyàn gba Ọlọ́run sínú ayé wọn. Igbákejì ààrẹ àná ní ilẹ̀ Nàìjíríà Àtíkù Abubakar ti gbóríyìn fún olórí ìjọ Rìdíìmù Pastor Enoch Adébóyè wípé irú olórí báyìí ni ó yẹ kí Nàìjíríà máa lò, àti wípé olórí tí ó bá mọ ìwà rẹ̀ láwùjọ tí ó sì mọ ẹ̀tọ́ òun ní Nàìjíríà nílò. Abubakar Àtíkù ni ó yẹ kí àwọn olórí tó kù ní ilẹ̀ Nàìjíríà kọ́ ẹ̀kọ́ ńlá, pàápàá jùlọ àwọn olóṣèlú kí wọ́n kọ́ ẹ̀kọ́ ńlá lára Pastor Adébóyè. Pẹ̀lú àtìlẹ́yìn Olúwa, ìlú Èkó yóò túbọ̀ máa dàgbàsókè nínú ọrọ̀ ajé pẹ̀lú ohun amáyédẹrùn. Gómìnà Akínwùmí Àǹbọ̀dé ti ìpínlẹ̀ Èkó ló ń sọ eléyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn. Ó tẹ̀síwájú wípé díẹ̀ báyìí ló kù tí Èkó náà yóò di ìlú ọba nínú ìmọ̀ ìjìnlẹ̀ àti gbogbo nǹkan tí yóò máa mú kí ìlú Èkó kó lọ gẹ̀ẹ́rẹ́gẹ́. Àwọn ọmọ Nàìjíríà tí wọ́n wà ní ilẹ̀ China ti ké gbàjarè sí ìjọba Nàìjíríà wípé àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé egbògi olóró wọ̀lú, àwọn ni wọ́n jẹ́ kí ìjọba ilẹ̀ China máa fi ẹ̀tọ́ àwọn dun àwọn. Wọ́n ní gbígbé egbògi olóró tí àwọn ọmọ Nàìjíríà ń gbé egbògi olóró wọ ìlú China ni ó jẹ́ kí ìyà máa jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ Nàìjíríà tó ń gbé ní ilẹ̀ China, wípé ìjọba kò tilẹ̀ fẹ́ mọ èyí tí ó jẹ́ èyí nínú àwọn tí ó ń gbé oògùn olóró àti àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ wọn lọ́nà ẹ̀tọ́. Wọ́n wá ké sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n jọ̀wọ́ bá wọn dá sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ìyà má bàa jẹ àwọn lẹ́yìn odi. Ìròyìn ilẹ̀ òkèèrè. Àjọ ECOWAS ti pàrọwà fún ẹni tí ó jẹ́ olórí orílẹ̀-èdè Gambia tẹ́lẹ̀ Yahya Jammeh pé kí ó fi pẹ̀lẹ́kùtù gbé ìjọba fún ẹni tí wọ́n fìbò gbé wọlé. Àjọ ECOWAS ní gbogbo ọ̀nà tí ó bá gbà láti rí wípé Yahya Jammeh gbé ìjọba sílẹ̀ ni àwọn yóò lò. Wọ́n sọ síwájú wípé àwọn kò mọ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè Gambia. Ọdún 22 ni Jammeh ti lò ní ipò olórí ilẹ̀ Gambia. Ìbò tí wọ́n dì ní ó gbé Adama Barrow wọlé sí ipò ààrẹ tuntun fún ìlú Gambia tí ẹni tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ Yahya Jammeh sì kọ̀ láti gbé ìjọba sílẹ̀. On this note, I want to make it very clear that in the same way that I accepted faithfully the results, believing that the IEC was independent and honest and reliable, I hereby reject the results in totality. Let me repeat, I will not accept the results based on what has happened. Throughout this week, we have been conducting investigations to get to the bottom of why this large number of people did not vote. Our investigations reveal that in some cases, voters were told that the opposition has already won and there was no need for them to vote. And out of anger, some of them returned home. We also discovered something that has never happened in the elections in this country. That every registered voter, as was always the case, is put on the voters' register. This time around, interestingly enough, voters went to the polling stations where they are supposed to vote with their valid voters' cards, but later find that the picture on the voter register is correct, the name is correct, the address is correct. But interestingly enough, the number of the voters' card that was put in the voters' register did not tally with the one the voter was supposed to use to vote.
wọ́n ti ṣe ìbúra fún ààrẹ tuntun fún orílẹ̀-èdè Ghana. Akufo-Addo ni àwọn ará ìlú náà fi ìbò yàn. Ààrẹ tuntun náà ti yan àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ tí wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu. Ààrẹ àná fún ilẹ̀ Podoki, ààrẹ Mario Soares, ti fàyè sílẹ̀ ní ọdún 52 ní kó tó jáde láyé. Eré ìdárayá. Claude Makelele ni a gbọ́ pé ó ti darapọ̀ mọ́ Swansea City. Àjọ FIFA ti dá owó tó lé ní mílíọ̀nù $1.5 tí wọ́n fẹ́ san fún ilẹ̀ Nàìjíríà dúró. La Liga ti gbé FIFA lọ sí ilé ẹjọ́. Maradona ti sọ nípa àwọn àléébù Messi. Àkójọpọ̀ ìròyìn náà kò ní jù báyìí lọ fún ti ọ̀sẹ̀ yìí. Lágbára Ọlọ́run tí ó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ kẹ́ ẹ pàdé wa láyọ̀. Ọlábísí Ọládìméjì tẹ̀mọ̀ sí Lábísí Ayaba láti iléeṣẹ́ ABN Television 15.9 ní Houston, Texas náà ló sọ wípé ire owó, ire ọmọ, ire àìkú tí ṣe baálẹ̀ ọrọ̀ ó di wọ̀ nílé wa.